Assalamu warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo àwọn ọmọ Nàìjíríà o àti gbogbo àgbáyé. Orúkọ tèmi ni Afa Abdulrazak Ọlárẹ̀wájú. Ní ti já sí pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ láyé ọjọ́ Sunday níbi ìkómọ àbára mọ́mọ́ àgbà tí mo nu àbára Mùdírù Agége tí mo nù wọ́n ní ẹ̀yìn ọrùn báyìí. Ọkàn mi máa ni mo fi nù wọ́n kò sí aburú lẹ́yìn rẹ̀ o. Ní mú handkerchief yẹn mo fi nu oògùn wọn. Nígbà tí mo ti máa ń sọ ẹ̀dì fẹ́ ọ̀tọ̀ kan tàbí Muhammad mo fi ṣe o. Mi ṣe aláburú ọ̀pọ̀lọpọ̀ bàbá Agége o. Àná àkọ́ wa ní kéwọ́ ọmọ Agége lèmi náà o. Ọmọ kéwọ́ wọn lèmi náà o. Ìlọrin lèmi ń bá yín sọ̀rọ̀ yìí mi ní Ọlárẹ̀wájú Razak láti Ìlọrin tí ọ̀rọ̀ handkerchief ṣẹlẹ̀ sí. Ẹ dákun Ọlọ́run gbọ́ lọ́run yàrá bàbá Agége bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa jù báyìí lọ. Àtàwọn àjẹbá Al-Miskin Billahi Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa. Fáàrí ni wọ́n jẹ́ fún wa ní Ìlọrin. Àjẹbá ni wọ́n gbà Ọlọ́run jẹ́ kárí gbogbo wọn pẹ́ o. Àlùbáríkọ́lá Ànábì wa Muhammad. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìtàn pọ̀, ìtàn la wá fi láyé o. A sì gbọ́dọ̀ jà fáwọn nǹkan tí ìdí àwọn jílù tí ń bọ̀ lẹ́yìn tiwa tí wọ́n bá kọ́lẹ̀ fún wọn náà wọ́n ká. Àwọn yẹn pẹ̀lú púpọ̀ ẹsẹ̀ sùúrù ẹ máa sọ̀rọ̀ kò sí ìgbà bọ́ọ̀lù àti bí àtàgọ́ọ̀lù ní fèsì tẹ́lẹ̀ àmọ́ bí tàn bá dé àgbé ìbọ̀lẹ̀ àgbẹ̀ torí nínú tàn tó bá pọ̀ tàn àbọ̀ bá pàtàn tó bá dí ìtàn òbòlù ọ̀sàtòsí tó bá lé ọ̀sàtòsí títà bá fẹ́ jà ẹ̀ ṣe tiẹ̀ òun lè yí wọ́n fẹ́ ṣe yìí kì í ṣe sí. Nínú ọ̀rọ̀ yìí náà àwọn olùgbò tó pe kan ní defamation of character in person. Owó jáwé yẹn. Defamation in character. Defamation of character. Farabalẹ̀. Bẹ́ẹ̀ bá ń pariwo ẹ̀rọ ìṣọ́ ọpọlọ. Èsì náà fi gbọ́rọ̀. Èsì náà fi gbọ́rọ̀ àtàràbẹ̀lẹ̀. Èyí gbogbo ẹni tó ti sí òfin lọ́mà èyí jẹ́ bẹ́ẹ̀. Defamation of character. Ìdílé ọ̀rọ̀. Àmọ́ ìtàn wọ́n ní wo ní bá sọ lọ́jà lẹ́bí tí ọba ti sọ̀rọ̀ ní ṣúgbà ayé ọmọ bèèrè pé tọ́wọ́ bí ní bá sọ ohun tí ọba nílẹ̀ yóò ti jáde yọ́ sọ̀rọ̀ ìtàn ní kìí ṣe èbú tọ́lá ní èbú kò sí èbú tí wá lọ́dún èèyàn tẹ́lẹ̀ dáhùn kò wá sí èbú tó lè wá wáyé àfáàmọ́ ọmọ kí wọ́n ẹ̀ sọ̀rọ̀ ní lọ́jọ́ sọ pé àádà Ilayka sukuri wa sukuru ya Adamu li fadilu ya Ilayka sukuri wa sukuru ya Rabbana abdigili lori anahi salama aboligele lórí yàtọ̀ salama. Afáàní ìdíọ̀. Bíbí ni a bí ìnàkúrú dàmọ́ dàdámọ̀dá wọ́ nínú òfin nínú àṣìṣàrò nínú wá sí ní pàtàkì àpọ̀. Àpòlùdá ọmọ àpọ́lọ̀hùn tí ma sọ. Sára ní bàbá mi ṣe tó òun bẹ́ẹ̀ láti obìnrin tó. Lọ́jọ́ ló sọ pé kí tàbá fẹ́ dà fún Áfíríkì. Mo gbọ́ àwọn ọ̀rọ̀ kan lọ́dẹ̀ lọ sọ.
àkọ́kọ́ ọ̀rọ̀ ni tí mo fẹ́ kí yá ọ̀wọ́n ni pé mo ní sí Adamu sẹ́ẹ̀lì kò fọ́kọ́ mi sínú tíra làmọ́ bàbá mi sínú làmọ́ pẹ̀lúbà lórí yóò dá wọ́n bá gún wà sí tẹnu gbé mi kíkísẹ̀ tí yọ jáde wọ́n sọ fáyé tó wí nì ẹ̀yà àti ọmọ kòkòrò ní kọ́sàbàlá kúrúkúrá lórí mi ọ̀rẹ́ sẹ́sẹ́ Adamu yọ kàn ní ìdí tí fi lọ́bọ́lọ́ mo ṣe ráhùn ìyẹ̀dá ní sí Adamu sí àwọn padà bọ́ yìí ètò wà ní ọ̀lọ́wọ́ sí àkọ́kọ́ ni ẹlẹ́kẹ̀ẹ́jì fámílì ní oníkìípa orúkọ táà tó bí bí ìtàdíkẹ́lì gábà ní nígbà láyé ìlú tọ́lọ̀ wá tọwọ́ mi lè ga jù bí tí wọ́n lọ ọ̀rọ̀ wá pàá tó bí ọmọ àdílẹ̀ ní wọ́n ẹni pé àwọn tó bí lọ́mọ àdí tó pè mí lọ́mọ àdí wípé tí mo bí àdúgbò tí bọ̀ lẹ́yìn lọ́mọ àdí mo wá fẹ́ sọ tí ó bí ìmá àwọn àgbàlagbà ní ilé tí gbégbé ṣẹ̀tẹ̀ wọ́n gbé sọ́rọ̀ kí ìpáhùn ó kí ìpá kí jẹ́ asílá ilé ìtọba mọ́ta ilé òyílà kí ń yẹ òyílà kí lórí kí ìpá yẹ àwọn tó ṣe àwọn bàbá wa lẹ̀ àfáà ni wọ́n ọlọ́lá ni wọ́n wá lẹ́rú lọ́gbà wọn ní ẹrú wọn ní ìta kíjì pa lọ́jọ́ mọ́dá báyìí bá wà tọ́mọdé àti wọ̀ bá tí a bá pàdé wọn náà kó lẹ́yọ wọn náà lọ ní bàbá tí ta kíjì pa lọ́sọ̀ ìlú bí àwọn tó bí wà ní ìdẹ̀rẹ́ asọ́wọ́ kó tọ́ ẹgbà tó bí wà wọ́n mú aṣọ ohun mímú ní òtìsọ̀yà láti máa fi jẹun wọ́n fẹ́ di àrámù àwọn ìkan ọkọ̀ pọ́dápọ̀ bá wà gbà lánàá àfàlánà fásitì bàbá wà gbà ní kọ́rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àgbàgbà tí fẹ́ mọ́dá pọ̀ wọn orí máa jí wọn ní mo kí kọjá àníyàn kálùkù nù wọ́n fi ṣe mọ́ orí jù láti fi jẹ òbúdé àpá wọn òbúdé ẹni ọlọ́wọ́ bá wọn kọ́ kọ́lá kò sọ́wọ́n lọ́mọ ẹ̀yẹ náà ó ń kí ìpá tọ́ bá lẹ́nu mílì tó lóun yẹ́ ọ̀ nínú kí ìpá yàtọ̀ sẹ́ni tó ń sọ̀rọ̀ yìí káàtàfíìtì ni àti gbogbo wa lápapọ̀ tó ayé ìṣẹ́lú bí ọ̀rọ̀ tí wá ló ti wá ní ọ̀rọ̀ owó ní pọ̀tù evidence tó ní tó fẹ́ fi dànà ní kó wá tó fi dànà ní rú ó evidence wá náà gbogbo ẹni bá wá mọ̀tàn lọ ní lọ bí ilé tó ọba dé àwọn ọmọ ẹjẹ mẹ́ta ní bẹ́ẹ̀ àwọn ìpìlẹ̀ rí ẹni bá jọ ma ìpìlẹ̀ nínú ilé orí ẹ̀dùn ọjà ní bàbá tó bí bàbá mi àbúrò bàbá bàbá mi àpè ní Ibrahima níjọ́ tí bàbá náà kú àti wọ́n kú ní kíá tí wọ́n lè jẹ mẹ́ka dáwọn àgbàlagbà kiri wọ́n kiri àgbàlagbà tó wà ní níjọ́ náà tó kù fẹ́ jẹ́ ìyá tí jẹ́ ìgbọ́n bàbá mi agbóhùn ìyá náà ti lọ́kọ ìyá wọn wá láti bẹ̀
àwọn màmá máa jẹ kó lágbo ilé wọ́n á ní káàkiri láwáyọ̀ bá ń jẹ mọ́lá yìí èdè àti máwọ̀ jẹ́ nítorí ọkọ̀ mi wá jẹ́ ẹ̀tọ́ wá ní àìsí bẹ́ẹ̀ bó ṣe kéré máa lórí ẹgbẹ́ sórí àpèrè oníbà ní ṣéwú ló fi jẹ mọ́gà mo ìṣọ́wọ́ àti kọjá mú mọ́ bí bàbá tó bí lórí títà ń gbàgbà náà ó ní bí ìta ayé lórí àwọn gbàgbà náà ìgbà sí ní lọ lórí ìpapò ìwò lè ṣe ìta lọ́wọ́ àti alábàdà ní káàdì pápó òkú ìmá ìbèrè bèrè olùbèrè bèrè ìka ọba mẹ́ta fáwọn àkọ́kọ́ Abdai Faruku Kọ́símù Abdullahi Muhammad Kọ́símù gbogbo àpárápátá àti lọ́wọ́ mú àfáà ní wọn grandfather ní wá láti Kánò òun lọ́dọ̀ lẹ́sà ìmọ̀ wọn kọ́ wọn kí wọ́n sáwọ́ lẹ́sà èsì máa tóbi òun ló fóbi lọ́sọ̀ ọ̀nà wa di Yorùbá ní apá wa ń kí ó kiri wa lórí kiri bá dé o gàmbá nílé o oníkiri bá lọ wá wá ìjẹsà lọ wá wá o. ibi tó ṣe díàdì lọ tí wọ́n wá fún lóbìnrin lọ́sọ̀ ọ̀nà wa di Yorùbá gbogbo àtàkàdá àfihàn wọn àfẹ́ ẹ̀lẹ́sìn wọn kódà ọlọ́lá tó ní wọn ọlọ́lá tó ní wọn ojúwó ni wọ́n ti parẹ́ lórí lórí àjọ ilé kọ̀ parẹ́ náà tó bẹ̀rẹ̀ bá ń bí lórí pé tàíwárú eré padà bí máyà bá ní fọ́tò bàbá ní ọwọ́ sábẹ̀ orífà ayé àpíà ìfarabalẹ̀ sọ́rí fáìlì yóò wọ́n fárúkù wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n lánàá orí ìlú akọ̀jídẹ̀rì ṣùgbọ́n ilé ṣe ṣùgbọ́n báyìí àti àtàájẹ́ ọjọ́ bí alẹ́ ìlọ́jọ́ sí bàbá tí a ń sáyé tí a ń sá Professor Hamza Abdullahi orí ẹ̀fọ́ Subhan al-Muslimin ilé ké tó jálẹ̀ ilé mọ̀ ké wà bá mi ọlọ́tí jẹ́ mi bẹ́ẹ̀ náà ó lé ké tó jálẹ̀ Subhan mú ní wọ́n ti filẹ̀ Darul Subhan ní wọ́n ti filẹ̀ Darul nínú àwọn tó jáde ní Subhan nínú àwọn tó lọ Subhan ẹgbẹ́ ní wọn bí ọmọ ìyá mi àbòríyọ. bí a bá jẹ fẹ́ bẹ́ẹ̀ lè ka gbọ́ fún àbúrò ìjọba tó. àbòríyọ nínú àtọ́nà Subhan ni àbá àtọ́nà ìṣẹ́ńtọ̀ nínú àtọ́nà Subhan ni ọ̀pọ̀lọpọ̀ wọn àtọ́nà Subhan ni wọ́n kó lọ Dáàrú wọ́n parí Dáàrú ni wọ́n fún wa nájà wọn lọ sí mọ́kàtí. inú àwọn àjọ tí wọ́n á bèrè tí bàbá àdúrà dá sí mọ́kàtí Professor Hamza wọ́n pọ̀ àwọn ọmọ Professor Hamza nìkan ní ọjọ́ wa mọ́kàtí wà ní Professor Peter tó fún wa mọ́kàtí. ìṣẹ̀fà kúrò radiyallahu ta'ala anhu. àwọn sẹ́ńtì bàbá yìí ṣe láyé tó fi ọ̀dọ́ náà bá ń tè é má ka ọmọdé àti èèyàn. abáwọn àgbàlagbà bá wọn gbé ilé ti tutù
tẹ̀mẹ́ta tó gbogbo wọn bàbá wa àbára bí ọlọ́mọdé àyà fi wọn ọ̀nà fèsì náà túbọ̀ pẹ̀lú àwọn ìlú tiwa ni báwo tẹ̀ bá wọn láyé ṣé Abdullahi àìsàn bàbá àlàbí báyìí òbí sí Abdullahi àwọn ṣe pẹ̀lú àwọn bàbá tó rà wọn bá wa tẹ̀gbẹ́ta tó ní wọn ilé tí Abdulwafa Abdulwahab ní olódò kó yà kúrò ní yàrá wa ìpáyà ibi bàbá wa Yusa kìnnú gbé nù lọ sí ìjọba tí ó lò kí ìbá. báwo la bí ọba báwo bá mi tán ní wá ní yàrá bàbá mi. ilé tó gbé ìpáyà ìbẹ̀tẹ̀ àti ìpáyà. Ìtọ̀dàlú èyí tó kó fẹ́ bí ní ẹ̀kọ́ fẹ́ yẹn kí ọ̀gá lọ́dà ìtọ̀dàlú ẹgbẹ̀ta láwọn ohun gbogbo lórí nínú àtọ́ mátà bàbá mi jẹ́ kan nínú àtọ́ mátà bàbá ayáyé lóṣù jẹ́ kan táwọn ọmọ wa bá ládùúgbò bọ́bá wa délé wa sẹ́ńtà ní kí ìbáyé tọ́ba fẹ́ mọ lẹ́yìn oṣù ọkàn ilé ẹlẹ́fọ̀ọ́ ilé olóṣù ilé ìdá ilé àtẹ́ka olówó oyin ọ̀padà báyìí ọba fẹ́ yà ọ̀dọ̀ lọ́sàsà ọwà padà báyìí aláwùsà fún mi akába wà padà síbí mọ wá bọ̀ àtọ́jà àwọn bàbá tájú omi yìí bọ́bá kò mẹ́rin tó jẹ́ dọ́ọ̀tún ilé kejì inú ilé ọlọ́mọ lẹ́sàn-án. Bàbá kò bẹ́ẹ̀ lè jíwá bá àwọn kankan ilé àfáà jíwá. Agbógunmọ́tì bàbá sí Adámu bí wọ́n ṣe nílá wọn kálá àfáàlù bàbá wa lókè bàbá wa ṣe kàbá gbogbo wọn lọ gbogbo ẹ̀ pátápátá látòkè délẹ̀ odidi ìwé kan mo ní bàbá ló pàtàkì fún mi. Yéṣu sọ fún mi lọ́nà yìí pé súlẹ̀ àìsí àfòmọ́ o. O lè má sí láyé mọ́. Àfòmọ́ wà tí wọ́n ń pè láfòmọ́ bí bí bá fi dáná báyìí. Àfòmọ́ iye yóò wá bàjẹ́ kì í sára kiri. Àfòmọ́ mi ìpàjì. Yọ pàṣẹ náà àfòmọ́ náà máa jọba ó dà yín sáfòmọ́. Àwa náà nìyí. Ó lé ní àgbègbè rẹ̀. Mo fẹ́ mọ gbogbo nǹkan ti jẹ́ nítorí àbáṣí rẹ̀. Ó yé mi dáadáa. Gbogbo ilé tí mo kà yìí kò sí tí ọ̀gá sí lórí kò sí tí òye kò sí títà lè sí lórí yìí o. Àwọn àfáà mi. Ká sukúrè wá sukúrè nílé. Yá dàmú nígbà nínú yá èlò. Àyà rọ́bà náà mú ní gidi lórí. Ànàtà yìí àdàwà sàlámà. Ilé ká sukúrè wá sukúrè nílé. Yá dàmú nígbà nínú yá èlò. Of history, èmi ò ní kàkà tó pẹ̀lú ìṣòro rárá, àmọ́ tó ọ̀gbọ́dọ̀ yàgò. Nínú clarification, ìjọ ti bẹ̀rẹ̀ kéwú. Bàbá Tájì Mọ́mí, ọlọ́yà fi wọn. Ọmọ Sẹ́wù Tájì Mọ́mí ní àfọ́ ọmọdé. Bàbá Abdulwahab, ọlọ́mọdé yà fi wọn. Ọ̀nà ọ̀pọ̀dọ̀ ṣe Tájì Mọ́mí ní bàbá tó bí i kéwú àfàfà òkè ìgbà. Ọmọdé Tájì Mọ́mí ní wọn. Ọ̀dọ̀ bàbá wa tí Abdulwahab lọ wá jáde kéwú dẹ̀. À ń gbé ìpáàlù ìbẹ̀ láti kéwú. Ń bọ̀ ya ẹ̀yà fóògùn. Afárẹ́dọ̀lọ́ ilé kéwú tú. Látà yẹn ní bàbá wa Adépàtẹ Imam Marhum àṣẹ Abdulkadir Adépàtẹ ṣé Adamu wa máa wá kí wọ́n wá sí Darulu wọ́n ń gbé ní bàbá àwọn adájọ́ sì nílẹ̀ ládàálẹ̀ àmàlọ́lẹ̀ ìkéwù táàtì bá bọ̀ lọ́dọ̀ tí a bá dìde bá ké papọ̀ sọ́dọ̀ Imam Abdulkadir Adépàtẹ ọjọ́ ya ni ìjọ tí mo wọ Darulu 1979/80 táyà mọ̀ ìwọ̀ wúlà dájú táyà ni mo wọ̀ ní Darulu
nílọrin mo wá lọ́dún mẹ́ta ń bẹ̀ tania sarisa ajá kele titiri titiri mo ní kò làwọn wúlá tó àparí 86 ọdún mẹ́ta. Ọba tó ilé ọ̀kadà ní mẹ́kàdì ẹgbẹ́ àwọn ẹgbẹ́ oṣù máa ń lọ ọ̀kadà ní mẹ́kàdì àtàjà búlá ètò ìdìbò ní mẹ́kàdì aláàbí ẹ̀ mọ̀mọ́ ìjọ ọkọ̀ yá fi yá ọ̀sà bí a mọ̀ púpọ̀ àmá tuntun bí àwọn àbí àbí ìjọba ọ̀sẹ̀ kú ọ̀sẹ̀ kú àkọ́bí ẹ̀ lájà Fatima bí i tó bí àbífà láti wọ́n láyé ẹni ọ̀tẹ̀lẹ̀ àbúrú yọ lẹ́yìn àbúrú yọ olómi ìyá tí mo lọ wáyé lọ wọ́n pè ní àìsà àtúnwọ̀n àìsà ó láwọn obìnrin tó tẹ̀lé àbúrú yọ kó tó kẹ ìgbà mi tó jọ pọ̀ wù wájà ní náà gómìnà ọ̀la ti lọ lọ́rọ́ ti kọ́ now lẹ́yìn ajá ànímà yìí obìnrin lájá ànímà méjì kó tó káàdì Usman ọwọ́ abí sí Usman lọ́jẹ́ fún àmì ní 1960 kò sí tọ́wà láàrin ìbílẹ̀ sí Usman dàrẹ́sì ìlú ní mo tẹ̀lé èmi ní mo tẹ̀lé dàrẹ́sì that's 1962 now ìtàn gbọ́dọ̀ dàrú ìtàn gbọ́dọ̀ dàrú àmọ́ ṣe bó ṣe tó yìí náà tó bá gbà. ẹ̀yẹ́gà dúkúrì wà dúkúrò ìlíwì dáadáa mú ní bọ́dìlù yá èlò ilé ìka dúkúrì wà dúkúrò ìlíwì dáadáa mú ní bọ́dìlù yá èlò máa bí kúlì wá kìtì nàkúrò dáwọ́mà. Banka àbá mi jẹ́ o. Banka àbá mi jẹ́. Realization of history. Bọ́rọ̀ bá dá nígbà bá fẹ́ dà o, a sì ṣe tì. Omi wa súnmọ́. Ọlọ́run ní máa rẹ̀ wá. Ìwà lórí ẹ̀dẹ̀ náà. Ààrẹ wa bẹ̀rẹ̀ àpẹẹrẹ nínú wa ẹnì kan ò sì ní kápá nílé àìsàn tó bá lẹ́bí bàbá tẹ̀ ní sáyé máa ń wà pẹ̀lú pé yẹn sọ́fà fún dandan àìlẹ́ndé sọ́fà fún bẹ́ẹ̀ ní ìgbàgbọ́ tẹ̀. èyí tó súnmọ́ àti mo fẹ́ kílíà lọ́sùn tó ọdún mẹ́ta ní ìsìn létí lè fi kú àmọ́ ẹ̀ ní ìdí ọ̀rọ̀ tora àwọn èèyàn ni wọ́n fẹ́ lójú ẹnu ẹnìkan kú sí ọ̀sọ́ pé ọlọ́run kò mú wa àwọn tí wàá jáde ní ìsìnkú ọlọ́run kò mú wa sún èlò ìka wọn wọ́n fẹ́ kí yá. sọ wá kíkílẹ̀ eléyìí nì inú ìwà dùn àwọn náà rẹ̀ kùránì wà ní. sáàmà yí pé Islam gbogbo nǹkan ló ti bá tú ẹ̀ ẹjọ́ ní tàǹfà Kùránì ọkùnrin tó jáde tó ní àwọn òṣèṣì náà
òṣèré ni mú wa ó ní àwọn òṣìṣì náà wọn ẹ̀sán wáyọ̀ ẹ̀ ni mú wa ọlọ́run dá o ká tó lè bọ̀ ọgbọ́ ó bùra o. أنت شهداء وكان يجعل الذين يرمون شهادا ولم يكن لهم شهداء. ọlọ́run ni wọ́n kúrò ìsìlámẹ́yàwó wọn àmọ́ kò sí ẹ̀rí kankan mú wa. ẹ̀dá rẹ̀ nìkan náà ni òun nìkan ló sọ bẹ́ẹ̀. ọlọ́run yóò kúra lẹ́ẹ̀lẹ́rìí yóò fọ̀rọ̀ kúra lẹ́ẹ̀lẹ́rìí. ìnáwó yà ní sọ̀rọ̀ kí láti ní sọ̀rọ̀ yìí. ọlọ́run ní bàbá mi láti ṣe yóò dùn fi dá wa lórí pé ó tọ́ ní tí mo sọ yìí ó gbogbo kúra lẹ́ẹ̀lẹ́rìí. wọ́n lè ka ní dọ́kítà ẹ̀dá nígbà wọ̀ ní àlẹ́ ìmúǹkà. àmìnà lè ká síbi. ọlọ́run ní àwọn àgbà àtún nígbà kúra yẹn nìkan yóò ṣẹ̀ṣẹ̀ wá sí pé ìlànà tó láàyè. ìlànà wáyé àlẹ́ ìmúǹkà ní àzìbí. ọgbẹ́ ibi dandan ọdún kọ́ máa bá àwọn tọ́ba kó wúrọ́. ويمنع عن أن يعذب أن تشهد أربع شهادات بالله. ọlọ́run ní sáà tó torí ẹ̀ sílẹ̀ torí yí pé tádébọ̀ bá ṣe sìnà ikú ni tàbá rẹ̀ yóò fi yẹn gbé ikú yẹn kó fún obìnrin rẹ̀. ọlọ́run tó ń bá wa ṣe bẹ́ẹ̀ tán. إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها. àmì sọ kóbìnrin ọkùnrin nìkan obìnrin náà bọ̀ síbẹ̀. òun náà wà á wà. أربع شهادات بالله. ọkọ lọ sọ pé àwọn òṣìṣẹ́ náà mo fọ àwọn tí wọ́n ń kú mi mo fún wọn kọ́kọ́. sọ́dọ̀ ẹ̀búra ẹ̀sì ṣe pé ìgbésẹ̀ sọ bẹ́ẹ̀ lórí. èmi máa fi àdísígbò ìyàwó òfin àdísígbò obìnrin tí wọ́n purọ́ mọ́ tí wọ́n wò. òun lọ fẹ́ pa o òun lọ fi ìkan sí lára o òun ló ṣe gbá o àkùránì wà ní. wà á dùn iná rẹ̀ làwa wà yìí o bá ń kó mojú lẹ́lẹ̀ yìí kó ó kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba nìkan. ọ̀rọ̀ ọlọ́run nìkan òun ni. ààyè tí ì sí o ilé ọlọ́run ti la wà yìí. ilé ọmọ tí wàá délé ayé mi ni bàbá ìgbà yà má kúra délé lé. ibẹ̀ ìwọ lọ ilé rẹ̀ mọ̀ wá yìí o tó bá jẹ́ àtúnṣe Suleiman Faruk ọmọ àmì náà tó bá máa ń bá rẹ̀ ní àdúgbò ádà tí mo bá máa ń pẹ́ gbogbo tí jẹ́ lànà ló tí a yìí kàn mí. mo tún dá padà wọ́n lọ ilé ẹ̀mọ́ wà yìí tó bá jẹ́ pé àárẹ̀ ti ṣe mùdírù márùkà Abdullahi Adam tó bá pé Suleiman Faruk bá máa ń pẹ̀ ọmọ àmì gbogbo ìlànà ti lẹ́nu tó àyè. wọ́n lọ mo tún wí fún ọlẹ́kẹta o tí mo bá máa ń pẹ̀ ẹ̀sẹ̀ ìwọ lójú ẹ̀ tó rọ̀ mo jẹ́ ìsìn mo tún wí lẹ́kẹ̀ẹ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ wá ní níbi náà ọlọ́nkọ́ jẹ́ tèmi àmọ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ tí ọba jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́hùn ilé ẹ̀mọ́ wà ní tí ọba jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ń rò fún mi káàkiri gbogbo ayé pátápátá nígbà èmi ni mo máa ń bẹ̀ èmi mo fẹ́ pa wọ́n èmi mo ṣàìdá fún wọn gbogbo bí dandan ọdún ọ̀rọ̀ rẹ ni ó ọ̀rọ̀ rẹ ni tí ọba jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbọ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ ni ó mo fi Ramadana yìí àtàyè iṣẹ́ tá à ń ṣe bẹ́ẹ̀ àti wọ́n ṣe láyé bàbá wa ní ọjọ́ àti mo bì ọ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tí rọ́ọ̀pù mi ní gbangba àti kọ̀ọ̀kọ̀ pípẹ́ mi mo fẹ́ pa mò ní gbogbo bí dáadáa wọ́n náà àti bílù rẹ̀ ọlọ́run kọ́ bẹ́jẹ́ ti. náà
Ẹgbẹ́rẹ́bẹ́lẹ̀ clarification. Ẹgbẹ́rẹ́bẹ́lẹ̀ kí ló wá ṣẹlẹ̀? Ẹ fi ara balẹ̀. Kò sí ìjọba àdìrí láyé. Kí ló ṣẹlẹ̀? Kó tó di pé mufti dé. Bí iṣẹ́ mi tí mò ń ṣe dáwà ni èmi máa bá lọ. Mo ní àjíṣe ọlọ́wọ́ bá mi lọ ní màmá bá dáa lọ àwọn àjíṣe ọlọ́wọ́ bá mi lọ. Àmọ́ gbà mufti dé. Tọ́lọ̀ ń lo bàbá wa ọba ìlú lọ́dà tí kò bá bèbè rẹ̀. Àti ìgbìyànjú tí mo dírù mo wá pinnu rẹ̀ ní máa bẹ ọlọ́run. Sọ́ra ètò bẹ́ẹ̀ sí gbogbo tí ń ṣe tí bàbá yóò fi rí ibi àti fi àyè yìí tẹ̀lé mọ́lẹ̀ ní ọlọ́run wọ́n jọ ṣẹlẹ̀ sí mi. Ìyẹn ló fa tí mo dírù bá ń lọ wá sí kékeré ní ẹ̀yìn lọ wá sí tẹ́lẹ̀. Náà sì ní ìjà ilẹ̀ àti lọ wá sí. Náà òde àkọ́kọ́ tá a wà lọ bàbá sísè má gbà lọ lọ́lọ́dún yàtọ̀ àgbẹ̀ wọ́n ti program wọ́n lè pè ní ọ̀gbìn àwọn alẹ́ àjẹmọ́ òní ìṣòro àti òǹkàndọ́ nígbà wọn fẹ́ sọ̀rọ̀ òye kéde àfa àwọn ẹ̀yọ̀ olóyè ọba yìí ló ṣètò wọ́n parí ẹ̀ wọ́n fẹ́ lọ sí gbọ́kùnà wọ́n parí ẹ̀yìn ọba yìí. Ọlọ́pàá mi lẹ́nu rí mo kàlẹ́ ìgbà tó máa ń kí tẹ́fí nù ẹ gbogbo ẹ̀yọ́ owó tí mo lẹ́ tẹ́fí nù ọlọ́pàá rẹ̀ ṣe gbé táwa wà lẹ́yìn fún náà ọba mú ẹ̀dá kan wọ́n wọ̀ ìgbà yìí àwọn ìwà ní máa kì í wá ìmọ̀lẹ́ àgbèrè rẹ̀ sí ètí mo sáfẹ́ ètí mo fẹ́ kọ́ sẹ́yìn ọlọ́run ti ṣẹlẹ̀ pé ọba látàrí tó ká gbọ́ ọba ní dúró ọjọ́ tí ó pàdé pẹ̀lú ọba tó dáa á pàdé pẹ̀lú ọlọ́run á ti pàdé sí Ádámù. Àwọn lè máa ń wá ọmọ àyírí wọn mú lọ sọ́dọ̀ àmúrá mọ́sáàsì àfọ́ àmúrá ni wọ́n jòkó ibo ti rí ìtò ṣe wọ́n sẹ́ndì fídíò rẹ̀ sí tànà. Ọlọ́wọ́ ìfẹ́ ni o ẹnìkan mọ̀ ọ̀rán wo ìfẹ́ wọn lòun ní o ìfẹ́ wọn lòun ní o wọ́n sì gbá wọ́n sì ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ìbẹ̀ lọ. À ń lò lọ. Àwọn wà ní ibi gbọ́ rẹ̀. Jẹ́sí àmọ́jọ ọlọ́mọ sàyà yọ. Wọ́n sì àgọ́ fọ́mà. Mo ní lọ́wọ́ wá kékeré wá sí ibi ìlú náà fọwọ́ sí mi mo lọ sí dáná mo ti wà ń bẹ̀ àwọn ọba àmọ́ ti dé gẹ́gẹ́ bí àṣà lọ ni kí wọ́n bá ṣe wòlímà tán àwọn náà wọ́n sùn ìjọba ọba fẹ́ káwọn káwọn mọ́kọ̀ bá ń sùn yìí méjì wòlímà lè máa jẹ́ yọ Thursday àbíjọ Wednesday kí ìjọ máa jẹ́ Thursday àbọ̀bá jẹ́ yọ Thursday kí wọ́n fi lè káyè sí Friday àbí Saturday wọ́n máa dà pọ̀ àwọn kò ní lọ́wọ́ àwọn gbogbo ojú lẹ́yìn pé wọ́n ṣe onímọ̀tà wọ́n yọ̀ dà wọn àfáàtúnṣe yìí bọ́ èmi tẹ̀ tó lọ́rọ́ mi tọ̀ èyí tá a ṣe ní òtítọ́ ẹni náà fún kèmí gbà ojú ìmọ̀ káàkiri ní bọ̀ wọn àfáàwà ọ̀bọ̀n wọn bá ní yòókù wọn bá ti lọ bí ní ìtumọ̀ mi ọ̀pọ̀ ẹ̀rọ ní ilé ẹ̀kọ́ ìlú wọlé dáadáa kí àwọn èèyàn wọn rẹ́ ìwọ̀n tó wọ ẹ̀ wọ́n sì jòkó wọ́n lè tọ̀lọ̀ nígbà ọ̀yá program kan ní nígbà program kan wọ́n èmi ni mo kọ́kọ́ sẹ́ẹ̀tì ẹ̀ yí pé ọ̀rọ̀ yẹn ń repeat ààrẹ ìgbẹ́ni bá kí sẹ́ẹ̀tì yẹn gbogbo ara ní tutù tí àgbègbè yé kí lè lè ìwọ̀ lọ́wọ́ bí àánú tí wọ́n fi tọ́ wa bá a ṣe bá ń bàbá yìí mo rí ní orí pé ìkàlẹ̀ ti àfáàsì mi wọ́n máa gbọ́n
kí mo fẹ́ ṣe wọ́n wo àwọn yẹn lára ní ìwé ìṣe ìṣòro wọn dákẹ́ ẹnìkan ọ̀dà ló mo tún wọ wájú wọn dá ló kí ni a wá sí wọ́n á ṣẹ́jú sí àfa àbúkọ́lù ti dá ní kódà mo kó gbé máikrófóònù yẹn fún bàbá lọ́ọ́ ìṣòro kọ́ba àwọn àgbà báyà tí a máa sọ̀rọ̀ lọ bòkìrì bí ake wòlíì tó fẹ́ táyì bá sọ̀rọ̀ yẹn ètò ti lágbára àbá ń sọ̀rọ̀ lọ wọ́n ní báyà ní ìjókòó ní wọ́n jókòó ti tó àpárá àtàrí tó ti yẹra báyìí wọ́n ti ṣubú tó máa ti jókòó yẹn wọ́n ti rí wo èmi mo fi bí sódà tèmi mo fi hóòdì wọn ikọ́ lọ́n sáà làwọn mí ìta kò sí mo hóòdì wọn àwọn sọ fún bàbá rọ̀ wọ́n tètè parí ló parí káàmù lórí ọgbà mọ́ àwọn kan ká gbé wọn sórí ma sí yà wọn yà wọn fọ́tò àwọn kan ká pọ̀ wọn ní ọlọ́wọ́n ní ẹdúró lágbóolé ilé gbígbọ́ rẹ̀ bí wọ́n fọmọ sí nìyà obìnrin kan mọ́ àlọ́ bá tó gbogbo mọ́tò wà títì mọ́ wá bẹ̀rẹ̀ dákùn tó lọ fún wa ní mọ́tò òun lọ́wọ́ fún wa mọ́tò ẹ̀dá àdìfáàsì wa ní àfi wọnú mọ́tò kí n tó lọ mo pa ara yìí bàbá wa sọ̀rọ̀ ìmáàlú kò ní àrí wọn bẹ̀rẹ̀ láti dé wọn lè kéde gbogbo ìjà bá wọn dà ní náà ní ìjáde àti kọ́lọ́ ní àwọn ìdá kù sí. bẹ́ẹ̀ ló ní ìṣe ronú lọ́lẹ̀ ní ronú lẹ̀ tí wọ́n bá ronú lẹ̀ kò ní rọrùn àwọn èèyàn takété báwọn òbílà kó mú kú ní ìfàyàṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe jọ tọ́ wa. bẹ́ẹ̀ náà bá ṣe dé ara mi bẹ́ẹ̀ ń bọ́ màtí tó ní wàhálà rẹ̀ bọ́ tí kò wá ní sí lórí ìwé náà ní súnmọ́ wọn. bọ́ àwa gbé wa sí mọ́tò èmi mọ́ wà lẹ́gbẹ̀ẹ́ bíi báyìí. afa abdulrasheed torí ọba fẹ́ sọ̀rọ̀ tán mákúrọ́ arúnà òsì wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ìwé àlẹ́gbẹ̀ẹ́ òsì afa wa abu wà lẹ́yìn baba sunan gbìyànjú wà lẹ́yìn baba wa professor bilimọsi wà wájú àti baba wa rọ yusuf kaba tí o yusuf dara awa àwọn tó gbogbo bí yọrọ yóò mi ti kún bẹ́ẹ̀ tura ayé mi já pé ọlọmọdé wọn máa yọ ifọ̀ fún ọdún ló dá wa kí mo lè ṣe o sáré bọ́fìlà mo bọ́ sọ́ọ̀kì wọn kí èsì ó lè máa wọnú ọpọlọ yẹn wọn á masáàjì apá àtẹsẹ̀pọ̀ mo ní kí á lọ sí ọmọ masáàjì tọrọ máa ń sọ fún ẹ pé ẹ̀rọ òkè òyìnbó yìí ẹni àfẹ́lẹ́kù tẹ̀ bá kí ẹ gbé wọn lọ́bẹ̀ kọ́nà wọn ló là wá àbí wọn yọ síta àbí dókítà dẹ̀ yóò yẹ wá pé dókítà ṣe tiẹ̀ ló ṣe pé kí ni ìlú stroke àkọ́nà wọn yà é. Ayo dulu dah. Ọkàn menjadi tidak dong profesor ni wọn. Àfọ ni máa mú ọmọ pé gbogbo wọn àánú wọn máa wò. Ń bọ̀ ya dé wákàtí kan làbá ní ọba tó tàn ní ìdìbò ní ọba ọ̀dà ọlọ́run ìjọba tó tí àwọn òbí à. Wọ́n yẹ gbogbo yíyọ ẹ̀ka jọ dé dìbò. Ọ̀rọ̀ ta fún ni máa ń professor lọ́jọ́ ìdáàbò mo tún rẹ́ lòdì náà tó gbé yọ òun ó kì í mú ba yóò sì ní mú bí lẹ́yìn òtí máa fi mọ wà má tọ́ka ní ìdá. èyí bá yà bá ní ẹ̀sìn lọ́wọ́ bá fún ìmáà ń pè á padà dìde àgbọ̀nmọ̀ dà ó dúró ní mo ní dókítà wíì àwọn ní á kò sí náà ni wọ́n tún yẹ oró kù mí pé bó ṣe rẹ̀ nínú mo ní kò ní kí máa ń yóò kú ní o ó ká lóun ọlọ́run. Ìgbà kó bá níbẹ̀ lọ́lọ́. Ní àsìkò sí pẹ̀lú wàhálà gbogbo ń tà lè ṣe lájú àlè ṣe lájú à kọ́lẹ́sàn tá a ní mo ń lọ mọ́ ń bọ̀ ájì bàbá wa fún àbúrò gọ́fúnà wà yìí mo wá ń tẹ́ alámúlẹ̀ lẹ̀ wá pé gọ́fúnà agbọ̀dọ̀gbìn àbúrò ní o agbọ̀dọ̀gbìn àbúrò ní o ọjọ́ pé kí màá bá pọ̀ àwọn kan ní kájọ àbújá múlẹ̀ àsìkò tó ṣẹlẹ̀ yìí wọ́n ní sípàtì fún wa kò sí ewu òní ná tábà gbọ́dọ̀ àbúrò dáhùn oṣù mẹ́tò mẹ́fà ara wọn yá wọn ní rárá tó. Ìlànà ti kọ́nà ọ̀sán ti gbọ́n ìdí náà ní gaya àǹtí lọ pẹ̀lú àdúrà àǹtí lọ pẹ̀lú àdúrà àǹtí lọ pẹ̀lú àdúrà àbí tọrọ orí
àwọn lọ́fẹ́ pa wọ́n mo ní jẹ́ mo fi lọ́fẹ́ dá mo ní ìlú kókó lè máa lò lọ nígbà tí ìdí jẹ́ mo fi sí ìgbà ayé tẹ́lẹ̀ tí mo ní ọ̀gá yìí. bí mo sì ṣe tó ipò ní ìtọ́lọ̀ ni máa lọ tẹ́lẹ̀ lókòlókò kí olóòmà mú bí ìṣẹ́ ẹsẹ́ kí ní ìsọ́tò mú bí ìṣẹ́ ìlú wọ́n ni máa yẹ ìgbàgbá mi láti Ibrahim ayélujára máa sẹ́fẹ́ bí a bá kọ́ oṣù ìgbà bí àtọ̀ fún dáná bí Ibrahim ṣe afẹ́fẹ́ fi lọ sílẹ̀ káwọ̀ máa ń fárúgbó ní afẹ́sì kan ní ìyàtọ̀ fi bàbá ṣe tó kú lélẹ́ nínú ó ṣe lè kú ní kò sí ní ìka mi lẹ́yìn ayé Adamu níjọ́ sí Adamu kú táwọn bàbá dé láti lọ rẹ̀ àwọn tí bàbá táwọn bá wájú wájú láti wọ́n wájú ló wọ́n ní ṣúlẹ̀ ọlọ́mbà lọ yá lọ́nà ní ó ti yá mọ̀lọ́nà ní ẹni tó lójú mọ́ èyí tí mo lè gbà kí á mọ̀ fún ti ní forílẹ̀ dáadáa dájú àdámọ̀ yìí kí n dájú kí á kò máa ní gbá sí sí ó ti lọ bá tọ́lọ̀ lórí bẹ́ẹ̀ ó sì síra rẹ̀ bí èkó tó tó kùnà ìtọ́ dákẹ́ lé nínú tọ́ wọ́n ní ọdún ìpè ni wọ́n lọ ti àdámọ̀ tó náà lọ́ba kí ló ti fẹ́ pọ́ sínú kábúrọ́ tó máa ń gbà àsọ́lọ̀ máa sí àdámọ̀ kíkí ló ti yàtọ̀ ọmọ kíkí ló ti àwọn adìẹ wá yìí ankasi tó ti dọ̀tí pé ẹnu wa ankasi tó kọ́ fún wa lọ́rùn ìdí nípa lè máa burú nípa lè máa burú ìdí bẹ́ẹ̀ àbá ẹsẹ̀ sùúrù òun ló fi kanú alápò òun ló fi gbá òun ló fẹ́ pa wọn ó tó lè máa gbà fọ́lẹ̀ lọ́wọ́ wàhálà tó ti gẹ́gẹ́ tí mo gbà gbére ara mi. ẹ̀yìn ẹwà yìí wọ̀rọ̀ ni ẹ̀ṣọ́ wájú ẹ̀ṣọ́ lẹ́yìn títí mú ọdún mọ́ sọ́tẹ̀ tí ó ti mọ́ sórí ọlọ́run èyí lọ́rọ̀ àmọ́ pé ẹni lóyún ìgánà tí wá sọ ìgbọ́ fẹ́ pa mí yà education náà kí ló bí máa tó gbogbo ẹjọ́ ọdún tí wọ́n dá ọ ẹ̀dá kẹsẹ̀ sùúrù tó lọ ọlọ́run ẹsẹ̀ sùúrù bàbá wa ẹ̀rí àbùlọ ní ọ̀rọ̀ ajẹmúfùtì láàrin ilé àti bàbá tí màmá tó bí wọn mà sí bàbá wa kò ní oṣù kọ̀rọ̀ mà sí lẹ́yìn tó fi dáa pẹ̀lú mi ó ti wà lẹ́yìn pẹ́. àmọ́ bọ̀yá bàbá ti sọ fún ìgbẹ́ mo fi ẹ̀rẹ̀ kẹta ọ̀rọ̀ sẹ́ni tó sọjọ́ ọ̀rọ̀ mo fi náà. àwọn ayé ti á lù alẹ́ àdáni ní Egypt ní wọ́n wá fún mi láwọ́ ọdún ní bá dẹ̀ fún mi láwọ́ ọdún bẹ́ẹ̀ àgánà ti fún mi lọ́kọ́ ní tó wà ọdún náà láwọ́ kí mi lọ fún bàbá fún wọn sàkànsì wọ́n á fi lọ́dọ̀ wọn lálẹ́ ìjọ náà wọ́n wá gbà báyìí wọ́n sì translate ẹ̀ wọ́n wá kà wọ́n á dákẹ́ sí apàdé wọ́n fi ìbámu ní ẹni wọ́n náà rẹ̀ tàlẹ́ káwọ́ náà rẹ̀ rí náà ó ní káta àti fún yín náà ní wọ́n fi tó máa bẹ̀rẹ̀ wọn náà tó kù ní pé máa lọ rí tìbí àdéhùn tí mo ti fọ àsìkò méjì mo ti mo sì máa bàbá dáadáa gbé aṣọ máa yẹ ìwọ̀n lẹ́yìn ọlọ́run mo ti wá kú àyàká ẹni mo kọ́kọ́ pè gẹ́gẹ́ bí ìgbàgbọ́ mi tọ́jú rẹ̀ ni wọ́n lọ́kọ́ pé fóònù lọ́rọ́ ẹgbà fọ́dọ̀ àwọn ọmọ òpè tọ́jú ẹgbẹ́ ọmọ àwọn òpè sùn náà àyíká ti fẹ́ lórí wọ́n ní mo rí bàbá láti wọ́n sọ báyìí àwọn náà láwọn kò dáyà wọ́n ní lè dàgbà wọ́n lè dàgbà ó ní lọ́wọ́ kù àná tí náà ti wọ́n gbọ́dọ̀ jáde àbí kí òbí máa dájọ́ kọ́ àgbò lọ bá wọn yìí ọ̀pá àgbà ní tóní.
tí ọjà lè lé wo ni òbí owó ló kún sí àwọn ilé ìwọ̀n. ọ̀nà tó lè lè ní àgbẹ̀rẹ̀ yóò ti fọ ọmọ ilé ìlú òun ṣe tèmi lẹ́ẹ̀fẹ́. wọ́n ti fúrú àwọn ẹ̀kọ́ ní agbọ́dọ̀ kó lọ bá mùdíwù májàs. wọ́n lẹ́yìn ìdíwù tí ọba jáde kọjá ní ọkọ̀ sí adáàbò. ayọ̀pẹ̀ ìlú abáyé ìgbèrè tí ọ̀sán àwọn ti bá sán. yàrá bàbá jẹ kó sí àwọn ọmọ rẹ láti jẹ. èyí tó bá jáde lọ́kọ̀ sùn náà ló kí ìbá. wàhálà yìí pọ̀ èmi rẹ̀ ní àlejò lọ́wọ́. nga wọ́n ní ìdọ̀rọ̀ ní ẹ̀rọ akẹ́kọ̀ọ́ òbí sáyà dàgbà lóde ọ̀ mẹ́yìn ní. ìwọ̀n wa lè wá tọ́lọ̀ ètò bí ìlú ìjọba mi ọ̀rọ̀ bí mú ọba sọ́ọ̀sì láta ọ̀lẹ̀ bá mi. ibi mi bí mo ní ìsọ́ọ̀fù yìí ìbí sábò sí yẹn. èmi ò síbẹ̀ òun ní fún mi lẹ́bọ̀ pé mo ní omi àwọn náà kọ́ wá ìtumọ̀ àti wàlẹ́ àbọ̀kù fi lọ mí